sinimá tuntun ìyàwó ọjọ́ pẹ́ tóbìnrin ti ń jẹ́ obìnrin ní kété tó délé ọkọ lórúkọ yí padà ìyàwó. mo wá rẹ́rìí pé ó dẹ̀ pé táwọn ti ń ènìyàn àlè olóhùn ní jẹ́ yẹn ó sì jẹ́ each time tó bá ti wà bí látàrọ̀ tó bá dalẹ̀ wà lónìí ṣó nífẹ̀ẹ́ mi. ṣúlẹ̀ wá di púpọ̀ ọkọ mi yẹn mi ò fi bá anybody ṣe rí ṣórí wellness tí n bá tún rí ìwọ àti ẹ̀ máa fi ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi lọ́ọ̀dù ẹ̀ jù. ìwọ olè yìí tẹ bá ti ṣe aṣẹ́wó yí káàkiri tán ẹ̀rọ wábi tẹ máa fìlà gbẹ́ ètò rẹ̀ sí kò ń ṣe lè tèmi ìwọ olè burúkú oníjẹkújẹ olè. òtúnú àjọ sọ́bà yìí ṣe bó mọ̀ pé mo níyàwó lé. èmi náà rẹ́dí láti dalé ẹrù sórí láti jọ́ sí mo ti bàlágà mi ò lóyún rí this is the first time ó wá sọ fún mi pé kí n lọ yọ tí n bá lọ yọ kí ni mo fẹ́ jẹ yẹn yọ. ọmọ fẹ́ kó ro tèmi mọ́ tiẹ̀ o. dípò èmi náà fẹ́ kó ro tèmi mọ́. ọjọ́ ni wà á kémi pẹ̀lú ẹ̀bẹ̀rẹ̀ sí máa ṣọ́ra nílé ṣé o ti gbàgbọ́ rẹ nínú o ní kálí pẹ̀lú life tiẹ̀ láti live ó yẹ má ṣọ́ mi ní òní ṣọ́ ẹ ok. anyway ìgbà wo ló máa délé ni torí wọn after 12 lẹ dé lóru àná. after 12 mo wọlé àná a tó wá nkẹtọ délé ni. ìyàwó orúkọ ńlá orúkọ ẹlẹgẹ́ orúkọ tó yẹ kí gbogbo obìnrin ó máa ṣe lọ́jọ́ bíi wúrà òun fàdákà ìyàwó kí lójú Rónkẹ́ Òṣòdì Òkèrè tó fa sábàbí sinimá yìí ìyàwó sinimá tá a fi sọrí ògòpó ọmọ kúlòdò àtàwọn ìràwọ̀ òṣèré bíi Yẹmí Ṣọládé Aláràn Màmá Rainbow Pàlíwìrèpè Síkírátù Sìǹdòdó